ẹ bá mi ké sálára, ẹ bá mi ké ságèrò, ẹ bá mi ké sí ọ̀rọ̀gún ilé ìlá, ẹ bá mi ké sí gbogbo ènìyàn, gbogbo abiyamọ àgbáyé, gbogbo àwọn tó bímọ tí wọ́n máa jèrè ọmọ. Ẹ bá mi pè wọ́n kí wọ́n wá fetí sí ètò tí mo gbé wá sórí ìkànnì yìí lénìí. Ó ṣe pàtàkì o, ó ṣe pàtàkì kẹ́ ẹ wá fetí sí ètò yẹn. Ìyókùn ìyanra o, adẹ̀kú dédé ìwòyí, a kú bí ojú ọjọ́ ṣe rí. Èní á dára fún gbogbo wa, nírú gbé sọnù bí ò ṣe bí ọmọ o. Mo kí yín ní gbogbo ibi tẹ́ wà lénìí, nílé lókè òkun lókè ọya. Ire lójú ọjọ́ rí, ire lójú wa máa rí o. Gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó, ẹ kórè kó délé o. Gbogbo ẹ̀yin tẹ́ wà nílé, ẹ rí tajé ṣe o. Ẹ nírú gbé sọnù sẹ́ẹ̀ àfi ibi ọmọ. Ẹ̀yin tèmi, èmi olólùfẹ́ yín náà ni ìyá ètò lẹ́kìtì, Àyàbá Táíwò Adébáyọ̀, ọmọ Èkìtì kété, èmi náà ni o. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín náà ṣe mọ̀ wípé lórí ètò wa a kì í sọ èdè òyìnbó títí lọ o. A kì í ṣọmọ òyìnbó, èdè Yorùbá wa lẹ́kìtì, tiwantiwa àti èdè Èkìtì òun là ń sọ lórí ètò wa o. Mo dẹ̀ mọ̀ pé gbogbo yín náà lẹ gbọ́ èdè yẹn. Ẹ ṣé mo dúpẹ́. Mi ti ẹ̀ fẹ́ fa ọ̀rọ̀ gùn, mi fẹ́ gbà yín lákòókò púpọ̀ nítorí èèyàn pàtàkì kan ni mo mú wá sí orí ètò yìí tí wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ ìṣítí nípa ọ̀rọ̀ ọmọ wa tó dolóògbé Ìmọ́lẹ̀, ìyẹn Mohbad. Ọ̀rọ̀ tí ìyá wa yìí dẹ̀ sọ, ó bá gbogbo àwọn ènìyàn pátápátá tí wọ́n jẹ́ ènìyàn Mohbad ló bá wí o. Gbogbo wọn ló bá wí, gbogbo wọn ló dẹ̀ fún ní ìmọ̀ràn. Àti wípé ní èrò tèmi díẹ̀ fi yàtọ̀ sí nǹkan tí ìyá wa yìí sọ tẹ́lẹ̀. Ṣùgbọ́n nínú àwọn nǹkan tó tún wá sọ, èmi náà wá rí wípé ọ̀rọ̀ wà ń bẹ̀ ni wọ́n fi ọ̀rọ̀ yìí ránṣẹ́ sí mi. Ó ti ṣe díẹ̀ báyìí o, àmọ́ oríṣiríṣi ètò tí mò ń gbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kò jẹ́ kí n ráyè tètè gbé wá sí orí ìkànnì, ni mo fi sọ pé àsìkò tó lè ní kí n tó wá gbé wá. Gbogbo àwọn ènìyàn pátápátá, mo dúpẹ́ lọ́wọ́ yín, àwọn fáǹsì mi, àwọn ọ̀rẹ́ mi, àwọn tó mọ̀ mí, gbogbo wọn pátápátá ni wọ́n máa ń pè mí, tí wọ́n máa ń bá mi sọ̀rọ̀ ní àìmọye ìgbà wípé kí ló dé ìyá Èkìtì, tiẹ̀ wá sọ̀rọ̀ nípa Mohbad. A gbọ́ wípé ọmọ Èkìtì ni bàbá Mohbad. Mo dẹ̀ mọ̀ wípé ẹ̀yin kì í kó iyán àwọn ọmọ Èkìtì kéré, dẹ̀ kì í fẹ́ ìrẹ́jẹ lẹ́kìtì. Kí ló dé tẹ́ fi wá dákẹ́ lórí ọ̀rọ̀ Mohbad? Ó ní ìdí tí èmi fi dákẹ́ o. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdí tí mo fi dákẹ́. Àmọ́ ìdí yẹn mi tí ní sọ lẹ́ni torí kí n má bàa gbà yín lákòókò. Mò ń bọ̀ ní ọjọ́ kan láti wá sọ àwọn ìdí tí èmi fi dákẹ́ fún yín. Ṣùgbọ́n lẹ́ni mo fẹ́ kí a tàn mọ́lẹ̀ sí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí ìyá wa yìí sọ. Bóyá a lè rí èèyàn bíi mélòó kan tó máa ta sí létí lára àwọn olólùfẹ́ wọn, lára àwọn tó ń gbèjà wọn, lára àwọn tó mọ̀ wọ́n pàtàkì jùlọ ìyá àti bàbá Mohbad àti ìyá Wùmí àti àwọn ẹbí gbogbo wọn. Tá a lè fi tó wọn létí pé lórí ètò Elédè Èkìtì o, arábìnrin kan, ìyá wa kan, ó sọ̀rọ̀ níbẹ̀ o. Ẹja gbé ọ̀rọ̀ yìí yẹ̀ wò, òun lèmi fi gbé wá léni. Lóòótọ́ ọ̀rọ̀ yẹn o, ó lè ta bá àwọn míì o, ṣùgbọ́n ẹ jọ̀wọ́ ẹ má jẹ́ ká gbà á bí ìbínú. Èmi kọ́ ni mo sọ, àwọn ló sọ. Àwa náà dẹ̀ ti gbé yẹ̀wò pé kò ń ṣe nǹkan tó lè pa èèyàn lára, ṣùgbọ́n nǹkan tó lè tú ọ̀rọ̀ ṣe ni, òun lèmi fẹ́ fi gbé wá sí orí ibi. Ẹ jọ̀wọ́ ẹ̀yin olólùfẹ́ mi, ẹ jókòó dáadáa. Ọlọ́run á pèsè owó fún yín tẹ́ máa fi ra dátà o. Ọlọ́run á dẹ̀ jẹ́ kẹ́ rí ná tẹ́ máa fi wò ìyẹn ẹ̀yin tẹ́ wà nílé ní Nàìjíríà. Ẹ jókòó dáadáa kẹ́ bá mi gbọ́ ọ̀rọ̀ ìyá wa yìí látòkè dé ìsàlẹ̀. Kẹ́ gbọ́ nǹkan tí màmá wa yìí sọ. Ìyẹn ni mo ní kí n sọ kí n mú wá fún yín o. Ṣé ti gbọ́ ẹ̀yin tèmi? Màá gbé ohùn yẹn sókè báyìí, gbogbo wa á gbọ́. A dẹ̀ tún máa pàdé lẹ́yìn ọ̀rọ̀ yìí.
A kú àsìkò yìí o. I'm being forced to talk concerning the issue of Mohbad family and the wife family. What is going on in the social media? Ọpẹ́ ni fọ́lọ́run fún ohun gbogbo, torí Bíbélì sọ fún wa, ó ní nínú ohun gbogbo ká máa dúpẹ́. Ọpẹ́ ni síbẹ̀, ọpẹ́ ni fọ́lọ́run. Ọmọ tó dẹ̀ ti lọ, kí Ọlọ́run kó wà pẹ̀lú ẹ̀mí ẹ̀. Gbogbo ẹ̀yìn tó fi sílẹ̀, k'Ọlọ́run nínú àánú ẹ̀ kó tún ṣe. Lóòótọ́ it's unfortunate bọ́mọ yìí ṣe kú, very very unfortunate, but ohun gbogbo ó yé Ọlọ́run. Àdìtú ni gbogbo ẹ̀, ó ṣókùnkùn sí wa, ṣùgbọ́n kí Ọlọ́run nínú àánú ẹ̀ kó dáwọ́ ibi dúró, ní pàtàkì ní àárín àwọn ọ̀dọ́ wa àti nílẹ̀ Yorùbá ní pàtàkì, and Nigeria as a whole. Nǹkan ṣẹlẹ̀ nílùú yìí, àwọn àgbààgbà dà nínú ìlú yìí. Ó ṣe ni láàánú wípé àgbà ti tán lórílẹ̀ wa. Kí ló ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọmọdé? Èmi ò fẹ́ sọ̀rọ̀ síta, ṣùgbọ́n from day one tọ́mọ yẹn ti kú, gbogbo nǹkan tó ń lọ lórí social media ni mò ń follow. Ó wá ń ta mí lára kí n rí bàbá ọmọ yìí bá sọ̀rọ̀ láì kí n ṣe through social media, ṣùgbọ́n mi ò rí bí mo ṣe lè bá sọ̀rọ̀. Gbogbo àwọn tí mò ní kó bá mi wá nọ́mbà ẹ̀. Ó ń ta mí lára kí n bá ọmọ kékeré tí wọ́n ń pè ní Wùnmí yìí sọ̀rọ̀, mi ò rí bá sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ dìde, wọ́n láwọn kan ti Wùnmí, ti Mohbad, àwọn kan jáde èpè burúkú náà ń ṣẹ́ fún Wùnmí, àwọn kan jáde èpè burúkú náà ń ṣẹ́ fún bàbá tó bí ọmọ tó kú. Ó mà ṣe o, ọ̀rọ̀ wa ṣe wá dì báyìí ní Yorùbá. Kí ló ṣẹlẹ̀ gangan? Mo fẹ́ pín ọ̀rọ̀ mi sí àwọn ọ̀nà. Mo fẹ́ bá ẹbí Wùnmí sọ̀rọ̀, mo fẹ́ bá ẹbí Alọ́ba sọ̀rọ̀, mo dẹ̀ fẹ́ bá àwọn ọlọ́pàá sọ̀rọ̀, mo dẹ̀ fẹ́ bá àwọn tọ́lọ́run gbé dìde láti dá sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n tí wọn ò mọ̀ ọ́ dá sí, mo fẹ́ bá wọn sọ̀rọ̀. Ó ní àwọn ènìyàn mi ń ṣègbé wípé wọn kò ní ìmọ̀. Ìmọ̀ ṣe kókó. Nínú tó ṣẹlẹ̀ yìí, ìmọ̀ ni ò sí, òye ò sí, kò sí wisdom rárá. Nobody in the whole issue is applying wisdom. Àwọn ọmọ tí nǹkan ṣẹlẹ̀ sí wọ̀nyí, irú ayé wo náà ń gbé? Gbogbo àwọn ọmọdé wọ̀nyí bí ayé yàmàyàmà náà gbé, kán máa mọtí, kán máa mu drug, kán máa ṣe, wọ́n máa ń pè ní fàájì, fàájì tí ò ní ìtumọ̀, fàájì tó ń múni lọ síbi ìparun. Gbogbo wọn náà wà nínú cult. Irú ayé wo náà gbé? Àti ọkùnrin wọn àti obìnrin wọn, gbogbo wọn, ìgbésí ayé wọn ò yẹ fógo Ọlọ́run. Gbogbo wọn pátá. Àwọn ọmọ tó yẹ ká báwí, àwọn àgbààgbà kan wá dìde, wọ́n á náà ṣe tí mo wádìí tí mo mọ̀ mí. Ọlọ́pàá dà nílẹ̀ Yorùbá ní Nàìjíríà. Ọ̀rọ̀ yìí kò yẹ kó di ọ̀rọ̀ social media. Ká ní ọlọ́pàá ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kán ṣe. Wọ́n lọ́mọ kú sínú ilé, àwọn tó wà nínú ilé, gbé wọn, kẹ́ lọ drill wọn dáadáa, kẹ́ gba ọ̀rọ̀ lẹ́nu wọn. Olúkálùkù wa ń sọ̀rọ̀. Ṣé tèmi bá máa rojọ́, màá wá rojọ́ against ara mi? Láíláí. Ẹjọ́ tí máa rò, ẹjọ́ tó máa ṣe mí bí ẹni wípé saint ni mí ni máa rò. Ọ̀rọ̀ wa ṣe rí báyìí nítorí Ọlọ́run, ó ń ká mi lára. Kíní náà ò dáa rárá. Ìgbé ayé àwọn ọmọ yìí ò bọ́ sí rárá.
ọ̀mùtí, amugbó, amudrug làwọn ọmọdé wọ̀nyí. Wọ́n wá ṣe ọwọ́ kan wá ṣe lòdì sí kan, ìkan kú. Àwa ń celebrate rubbish lórí social media. Àwa ń present ara wa yàmàyàmà torí pé àlọ́lọ́pàá. Kálá ní ọlọ́pàá gidi, ọ̀nà tó máa fi investigate, tó dẹ̀ ti máa fi deal pẹ̀lú kéèsì yìí á ti kọjá. Gbogbo àròyé ó ti ń lọ sí bí ọdún 3 mo sì sin ọmọ yẹn torí wípé kí ni ọlọ́pàá ni òṣìṣẹ́ wọn bó ṣe yẹ kán ṣe. Ọlọ́pàá gangan ni ká bá wí torí ó ṣe ni láàánú. Èmi ò rí ibi tí ọlọ́pàá ṣe ń hùwà bọ́n ṣe hùwà yẹn. Wọ́n wá lọ́mọ kú. Wọ́n ní wọ́n lọ ń pe nọ́ọ̀sì nínú ilé. Wọ́n wá treat ẹ̀. Wọ́n lọ́rẹ̀ẹ́ kan ló bàjà. Ọ̀rẹ́ tó bàjà tí ó ti lọ́ǹtì ẹ̀ tí ò bá wọn wọnú ilé tí ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Wọ́n lọ́rẹ̀ẹ́ fẹ́ wálé ẹ̀jẹ̀. Gbogbo àròyé yẹn tiẹ̀ ń bí mi nínú. Ibi tí mò ń lọ ni wípé ọ̀rọ̀ yìí ìbá má dì báyìí. Ká lọ́lọ́pàá ṣiṣẹ́ tó yẹ kán ṣe. Wọ́n ní wọ́n pe bàbá ọmọ, wọ́n pe bàbá ọmọ. Bàbá ọmọ débẹ̀, wọ́n gbé lọ sí ọ̀gá ọlọ́pàá. Ọ̀gá ọlọ́pàá ò fún wọn pépà. Ìyàwó mú death certificate dání kò fún bàbá. Ẹ̀yin náà ẹ rí i pé ìgbé ayé yàmàyàmà ni gbogbo àwọn ọmọ yìí gbé. Tó yẹ kí gbogbo wa bá wọn wí. Àwọn àgbàlagbà kan wá dìde wọ́n wá ṣe yàmàyàmà. Kọ́lọ́run kó dáríjì gbogbo wa. Kọ́lọ́run kó dá àwọn ọmọ tó yẹ kán bá wí gidi ká wá wàásù fún wọn kí ìgbé ayé wọn yí padà. Àwọn ọmọ yìí ìgbé ayé wọn ò yẹ fógo Ọlọ́run. Wọn ò dẹ̀ bu ìkúnlẹ̀ Yorùbá gbogbo wọn. Àti ẹni tó ṣolóògbé kọ́lọ́run kó foríjì. Gbogbo àwọn tán jọ ń gbé àti ìyàwó gbogbo wọn pátá. Kí ló ṣe wá gangan náà? Níbo la bá ọ̀rọ̀ ayé wa dé nílẹ̀ Yorùbá? Kí ló ṣe wá? Kí ló dé? Níbo làwọn ẹbí Wùnmí wà? Níbo làwọn ẹbí Alọ́ba wà? Gbogbo ìgbésí ayé wọn wọ́n wá gbé sórí social media. Kò sẹ́bí tí ò ní tàn. Kò sẹ́bí tí ò nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ẹbí mi ó jù yẹn lọ gan. Ṣùgbọ́n kókó tó fa tó ń ṣẹlẹ̀ yìí ni wípé gbogbo àwọn ọmọ yìí pátápátá ìgbé ayé yàmàyàmà ló ń gbé. Òun ló mú gbogbo nǹkan yìí kó ṣẹlẹ̀. Ọlọ́pàá ò wá ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́. Ẹbí ò ṣiṣẹ́ ẹbí ò gbé ìgbésẹ̀ tó yẹ kán gbé. Nígbà tẹ́bí ti rí báwọn ọmọ yìí ṣe ń hùwà, àtẹ̀bí ìyàwó àtẹ̀bí so-called ọkọ, ọmọ 23 ó ti marry, ọmọ 26 ṣáwọn yẹn wà ní kínní. Ṣọ́ọ́ṣọ́ títí ọmọ tó ń ṣe ni ìkókó sì ni ká pè wọ́n pàápàá. Wọn ò mọ tó ń ṣe torí ìgbé ayé tí ò nítumọ̀ náà ń gbé. Owó kọ́ ni tá bá ti láwọn ọmọ tán ní change lọ́wọ́ àti wò wọ́n bíi pé they were not living a responsible life. I want take a side. Their life was careless. Nìkan ni wọ́n ṣe kó cheap. Tí ẹbí méjèèjì tán bá ti jọ dìde tán ṣera wọn lọ́kàn, àwọn ọmọ yìí ti parapọ̀ mọ́ náà tán dẹ̀ bójú tó wọn. Kò ní rí báyìí. It's unfortunate. Bàbá ọkọ tán máa lọ ń pè gbogbo ìgbà tán bá jà ó lọ bá bàbá ìyàwó. Bàbá ìyàwó cut ẹ̀ off. Ká ní wọ́n ti tètè jọ papọ̀, wọ́n ti tètè jọ dá sọ́rọ̀ àwọn ọmọ yìí. Kò ní rí báyìí. Níbo ni ìyá tó bíyàwó wà? Ká ní wọ́n ti tètè dìde gẹ́gẹ́ bí ẹbí kan ṣoṣo. Tán ti tètè wá ọ̀nà. Wọ́n ń búlì èèyàn kiri wọ́n ń ṣe ó ń ṣẹlẹ̀ dáadáa. Ẹbí dà. Kí ni àwọn ẹbí ìyàwó ṣe sí? Síbí wá ẹgbọ́ àwọn ẹ jẹ́ ká wá solution sọ̀rọ̀ yìí. Wọ́n á ti jọ wá solution. Wọ́n ń sọ wọ́n lẹ́bí ìyàwó. Ọmọ ọlọ́pàá ni ìyá ìyàwó. Ní ẹ̀gbọ́n ìyá ìyàwó retired ọlọ́pàá.
ọkọ àbúrò ìyá ìyàwó ọlọ́pàá kí náà wá dé tán ṣe tí wọ́n ti paná gbogbo nọ́nsẹ̀nsì kó tó dé stage. Àìsí ṣọ̀kan láàrin ẹbí olódebi tó débi tọ́rọ̀ dé, kò sí ṣọ̀kan rárá, kò sí ṣọ̀kan. Owó kọ́ ni gbogbo nǹkan láyé, owó máa tán, èèyàn ló máa kù. Ká ní ṣọ̀kan wà láàrin ẹbí yìí, ọmọ yìí ò ní kú cheap bó ṣe kú cheap. Wọ́n ń búlì ẹ̀, wọ́n ń ṣe ẹbí dà. Ẹbí dà. Ẹbí ìyàwó fámílì ìyàwó l'opportunity wọ́n wà nínú ọlọ́pàá rẹpẹtẹ. Tó bá ti gbé ìgbésẹ̀ tó yẹ kán gbé kò ní dé stage tó dé yẹn náà láéláé. They know the father is vulnerable. He's vulnerable. What have they done to support this man? Nothing. 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 Ó wá dé stage yìí báyìí. Àwọn kan wá ń ṣe team kinní kan. Ìdójútì ni fúnlẹ̀ Yorùbá. Ìdójútì gidi ni. Ó bà ní kò bàjẹ́. Ìyá ìyàwó, ìyá Wùnmí, ìyá Mohbad. Àwọn gangan ni wọ́n mọ ohun tó ń ṣe. Tó bá jẹ́ wípé wọ́n jẹ́ ìyá alátúnṣe, ọ̀rọ̀ yìí ò ní dé báyìí. Wọ́n ti gbé ìgbésẹ̀ tó yẹ kán gbé. Bí abiyamọ. Ọmọ kú, èèyàn kankan ò lọ físìtì bàbá tó bí. Ẹ lọ ń ṣe mítìn nílé ọmọ tó ti kú. Kọ́kọ́ lọ bá bàbá. Àfẹ́ kẹ́ ṣe wàhálà wá sílé ẹ̀. Ẹ̀yin ẹ jókòó yín báyìí. N tá fẹ́ ṣe rè. Kò sí yẹn ń bẹ̀. Ọmọ kú, kò sẹ́ni kankan tó pe bàbá ọmọ. Títí bàbá fi wá fọ́ọ̀sì ara ẹ̀ débẹ̀. Ó bá ọmọ ẹ̀ lábẹ́ staircase. Kí ni kó ṣe? Ó máa gbé á ṣètò bó ṣe máa gbé ọmọ òun kúrò ní ìtìjú burúkú ni. Ṣé ẹ mọ̀ wípé ọ̀rọ̀ yìí bí ìyá wa ṣe ń sọ yìí, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. Ní ilẹ̀ Yorùbá, ọkọ, bàbá òun ló lórí ẹbí. Ọlọ́run ò ní ṣe wá lólórí ẹbí tí ò ní significance. Ká ní gbogbo yín ẹ fi bàbá yìí sí ipò tó yẹ kẹ́ ẹ fi sí. Tẹ ló ń bá báyìí ló ṣe rí o, báyìí ló ṣe rí o. Ọ̀rọ̀ yìí ò ní dì báyìí. Ọ̀rọ̀ yìí ò ní dì báyìí rárá. Lóòótọ́ ìyá àti bàbá ti pín yà. Ṣó tuntun ni? Kò tuntun nílẹ̀ Yorùbá. Ìyẹn ló common jù. Ṣùgbọ́n lójijì ìyá ẹ wá fẹ́ sọ́dọ̀ lórí ẹbí. Ẹ fẹ́ relegate bàbá. Ẹ fẹ́ fi sí position tó yẹ kó wà. Ṣé ẹ rí ẹgbọ́n mi? Wọ́n ní amúkún o, ẹrù ẹ ti wọ́. Ó ló ti wọ́ láti sálẹ̀. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yẹn ṣe rí o. Torí àwọn eléyìí tá à ń sọ̀rọ̀ wọ̀nyí, tó bá ní kèmí sọ ti tèmi, wọ́n ò ṣẹ̀ṣẹ̀ ṣe o. Wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ tí bàbá òun náà ti ń gbà fún wọn. Òun ló jẹ́ káwọn náà kó túbọ̀ continue tó bẹ̀rẹ̀ tó tún ṣe nǹkan tó ń ṣe. Nǹkan tí ò dáa ni o. Torí wọ́n ti rí bàbá yẹn wípé kò lágbájá. Òun ni wọ́n fi ń ṣe. Ẹ jẹ́ ká tún máa tẹ̀síwájú sí i. Torí mo rántí pé bàbá ó ṣàlàyé pé ó ṣẹlẹ̀ ní ìgbà tí wọ́n fẹ́ ṣe introduction ni àbí ìgbéyàwó àbí kankan bẹ́ẹ̀ yẹn. Tó jẹ́ wípé òun kò múra kó lọ kí wọ́n ní tóun débẹ̀ tó di ìgbéyàwó tí ò dẹ̀ sọ̀rọ̀ tí ò dẹ̀ bínú. Ìgbà tó ti ṣẹlẹ̀ ní gbogbo ìgbà wọn yẹn tí bàbá yẹn ò ti lè sọ̀rọ̀ tí ò ti lè faraya. Òun ló fa nǹkan tí gbogbo wọn ń ṣe títí dèní yìí tí ò dẹ̀ bójú mu. Gbogbo wọn náà ni màmá ń bá sọ̀rọ̀ nínú bíbà yìí o. Ẹ jẹ́ ká tún máa tẹ̀síwájú sí ẹ̀yin tèmi. Ìyá ìyàwó, ẹ̀gbọ́n ìyàwó ẹ lọ gba lọ́ọ̀yà gbàrà tọmọ kú. Bá bàbá ọmọ tó kú discuss kẹ̀kẹ́ bàbá ìyẹn jókòó yín o. Kọ́ ta fẹ́ lọ ṣe rèé o, kọ́ ta fẹ́ lọ ṣe rèé o. Báyìí la ṣe náà, ṣe. Rádà
ẹ lọ ń tèkì ẹ níbo náà ti ń ṣerú ẹ̀ ní tó fa gbogbo ohun tó wà ń ta lé nìyí ni ẹ tún fẹ́ wá máa blame bàbá yẹn tó fa nìyẹn ẹ make bàbá vulnerable àwọn tó dẹ̀ wá social media àwọn blogger wọ́n seize this opportunity this loophole in the family wọ́n fa bàbá mọ́ra because you left this baba alone you want to make him look like nobody in the family it is not done it is not done the fault is majorly from ìyá Wùmí ìyá Mohbad bó bá ti fọkọ ẹ sílẹ̀ kò mí ní wípé kínní ó ń ṣẹlẹ̀ dáadáa ṣùgbọ́n bàbá yìí ló wá pè ẹ́ pé ìṣòro báyìí lọmọ yìí ń rí kẹ́dẹ̀jọ parapọ̀ kẹjọ ṣe kó yanjú ẹ gbé ìgbésẹ̀ tó yẹ kẹ́ gbé that is why tọ́rọ̀ fi di ọ̀rọ̀ àwọn èrò social media àtúnṣe ṣì wà Wùmí ọmọ kékeré ni ẹ́ àwọn tó ń fà ẹ́ mọ́ra wọn ò tọ́ ẹ sọ́nà dáadáa wọn ò fòye yí ẹ dáadáa àánú ẹ dẹ̀ ṣe mí ṣùgbọ́n ọlọ́run tó dá wa sáyé yìí ọlọ́run àánú ni ọlọ́run ìràpadà ni kò sí tí ò lè tún ṣe kò sí tẹ ẹ bá jọ̀wọ́ tẹ jẹ́wọ́ àṣìṣe yín lẹ́yọ kọ̀ọ̀kan fọlọ́run tẹ wá padà lọ tẹ lọ ṣàtúnṣe ọlọ́run á tẹ́wọ́ gbà yín ọlọ́run á tẹ́wọ́ gbà gbogbo yín á dẹ̀ tún gbogbo nǹkan ṣe. No matter what is happening in the social media, your mother Wunmi and Mohbad's mother, they caused it because wọ́n fi ààyè sílẹ̀ fún olórí kó jẹ́ olórí. Ó tán ní tó fa gbogbo ìranù tó ń ṣẹlẹ̀ nìyẹn. Tó fa gbogbo ìranù tó ń ṣẹlẹ̀ àròyé yàmàyàmà. Àwọn kan jáde wọ́n bú bàbá ọmọ tó kú títí àwọn kan jáde wọ́n bú Wùnmí ọmọ kékeré lọmọ yìí kò ní mọ̀ kò lóye àwọn ọmọ tó ń ṣe ló yẹ kí gbogbo wa jọ bá gbogbo wọn wí ká dẹ̀ fà wọ́n mọ́ra ká tọ́ wọn sọ́nà káyé wọn lè dá kó lè ṣàtúnṣe yes gbogbo wọn ti ṣe ẹsẹ̀ gbé gidigidi ká wá bá wọn wí kó lè mọ ohun tó ń ṣe kí ọ̀la wọn lè dá. Wùnmí gbogbo ohun tó ń ṣe gbogbo ohun tó ká lọ máa kó blogger jọ ká lọ máa ṣe yàmàyàmà my dear you don't need it àyè ṣì wà fún àtúnṣe torí ọlọ́run wa kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó yí padà ọlọ́run ò condemn anybody outright níwọ̀n tá a bá ti lè repent tá ronúpìwàdà tá a dẹ̀ ṣàtúnṣe Wùnmí lọ tún ọ̀nà ẹ ṣe you have lived a careless life yes lọ tún ọ̀nà ẹ ṣe kọ́lọ́run kó wá tún gbèsè ayé ẹ ṣe pátápátá gbogbo àwọn tó ń ṣe tó ń mọ̀ owó kọ́ ni gbogbo nǹkan o má jẹ́ kí anybody tàn ẹ́ owó kọ́ ni gbogbo nǹkan ọrọ̀ ilé ayé ni gbogbo ẹ̀ ṣùgbọ́n rí àjò kan ṣe wà tá a máa lọ Mohbad ti lọ báyìí gbogbo ibi tó bá yẹ kẹ́ ẹ tún ṣe nínú ayé yín ẹ lọ tún ṣe o kẹ́ jọ̀wọ́ ẹ̀ṣẹ̀ yín fọ́lọ́run kẹ́ wá súnmọ́ Ọlọ́run ìyá Mohbad gbogbo rubbish nonsense tó ń ṣe kiri orí social media is uncalled for màmá bá bàbá ọmọ ẹ lérí wà make sure pé kò tiẹ̀ gbà kankan nínú property what nonsense what rubbish what nonsense ìjọ tí bàbá yẹn tó ti wálé yẹn àdúrà kò bá bàbá ẹ̀ sọ̀rọ̀ ó sá fún bàbá ẹ̀ why ọmọ tó yẹ pé bó ṣe rí bàbá ẹ̀ kó so mọ́ bàbá mi àpẹpẹlẹ o pé bó ṣe rí yìí ó àmọ́ irọ́ wá mú ọmọ yẹn òun mú sá ó ṣe dáadáa ìyá Mohbad ló tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ à ń lọ ṣọ́ọ̀ṣì à ń gbé bíbélì kan lámọ Ọlọ́run ká ṣe ìfẹ́ Ọlọ́run olóṣọwádìí kìrìsìtẹ́nì ìfẹ́ Ọlọ́run
tá a bá ṣe òun ló sọ wá di kìrìsìtẹ́nì. Ìyá Mohbad lọ ṣàtúnṣe kó tó pẹ́ jù. Ìwọ àti ìyá Wùnmí ẹ̀yin lẹ ṣe tó yẹ kẹ́ ẹ ṣe lọ́rọ̀ fi rí báyìí. Ẹ̀yin méjèèjì ẹ̀yin lẹ ṣẹ̀ṣẹ̀ gbé lọ́rọ̀ yín fi di ti social media. Bẹ́ẹ̀ ni mo sọ. Àti gbogbo yín bá rọ̀gbà yí bàbá yẹn ká, bàbá yẹn ló lùzì ọmọ. Ó ní ẹ rọ̀gbà yí ká àbá àwọn aráàta ò ní ráyè wọnú ayé bàbá yẹn, because at that time bàbá yẹn ní ìdẹ́n tó máa console ẹ̀, ó ní ìdí help, ó ní ìdí gbogbo ẹ̀. You neglected him, you didn't bother about him, and then he ló lùzì ọmọ. Ẹ wá bọ́ sí social media ẹ fi kátàkátà ẹ wá ní team kìíní kan ẹ wá ní supporters ibo náà ti ń ṣerú ẹ wá ní bàbá yẹn ń wá sympathy, ó ń wówó ni, owó ló ń wá. Irú rọ́bìṣì wo nìyẹn? Ẹ ṣe dáadáa o, gbogbo yẹn lọ ṣàtúnṣe. Bẹ́ẹ̀ ni mo sọ, ẹ lọ ṣàtúnṣe kẹ́ ẹ tún ẹbí yín ṣe. Ìwọ àti ìyá Wùnmí ẹ lọ ṣe àtúnṣe kẹ́ ẹ tún ẹbí yẹn ṣe. Ẹ̀yin lẹ fà á. Ọmọbìnrin yẹn náà yẹra fún bàbá ẹ̀. Á di dandan pàtí gbogbo yẹra fún aráàta wá wá lọ console ẹ̀, wá dẹ̀ take kínní. Kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ogún ló ń wá. Ṣé bàbá yìí ogún ọmọ ẹ̀ kankan wà lọ́wọ́ ẹ̀? Gbogbo ogún ọwọ́ fámílì ọwọ́ Wùnmí ló wà náà. Bàbá yìí kò dẹ̀ ṣe kínní. Bó tiẹ̀ rí bẹ́ẹ̀, òun ló lórí ẹbí, òun ló yẹ kó sọ bí nǹkan ṣe fẹ́ rí. Bẹ́ẹ̀ ni bó ṣe ń ṣe nílẹ̀ Yorùbá nìyẹn. Ẹ lọ ṣàtúnṣe o, kí gbogbo nǹkan lè padà sí normal, kò pẹ́ jù o. Bàbá, ẹ jẹ́ kí n sòótọ́ ọ̀rọ̀ fún yín. Òjíṣẹ́ Ọlọ́run ni yín. Òjíṣẹ́ Ọlọ́run ni yín. Kí ọmọ yín tó kú ni ẹ ti ń rí oríṣiríṣi àpẹẹrẹ tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Bàbá, ẹ lo enough wisdom gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run. Màá sọ òótọ́ ọ̀rọ̀ fún yín. Ẹ lo enough wisdom. Ọ̀rọ̀ mi yẹ kó yé yín. Bí tẹ́dẹ̀ bá dé ẹ tọ̀ Ọlọ́run lọ. Kọ́lọ́run fún yín nímọ̀, kó fún yín lóye. Kí gbogbo nọ́nsẹ̀nsì kó wọlẹ̀. Kí ògo àtẹwà Ọlọ́run kó lè farahàn nínú iṣẹ́ ìránṣẹ́ yín. Èṣù fẹ́ bí iṣẹ́ ìránṣẹ́ yín wó ni. Ẹ ka ọ̀rọ̀ Ọlọ́run dáadáa. Kọ́rọ̀ Ọlọ́run tọ́ yín sọ́nà. Kọ́rọ̀ Ọlọ́run tọ́ yín sọ́nà bàbá. Iṣẹ́ ìránṣẹ́ tọ́lọ́run gbé lé yín lọ́wọ́ kó lè nítumọ̀, kẹ́ ẹ lè ṣàṣeyọrí, kẹ́ ẹ lè ṣe débi èrè. Ẹ má jẹ́ kí unnecessary things kan kó dènà ìjọba ọ̀run yín. Torí ẹ ti ṣiṣẹ́ fọ́lọ́run. Iṣẹ́ tẹ̀dẹ̀ ṣe fọ́lọ́run gbọ́dọ̀ nítumọ̀. Ẹ lọ ka Bíbélì yín dáadáa. Kẹ́jẹ́ kọ́rọ̀ Ọlọ́run tọ́ yín sọ́nà. Àkàbájòjíṣẹ́ Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run ó gbọ́dọ̀ farahàn. Ẹ̀yin náà ẹ wo ibi tọ́rọ̀ yìí dé. Àwọn tó náà dìde tó ń help yín ní social media, tó ń dáwó, tó ń ṣe fún lọ́ọ̀yà. Lọ́ọ̀yà ayé, ìdájọ́ ayé ó ti yàtọ̀ sí ìdájọ́ ọ̀run. Ẹ wo bó ṣe wá ń bú yín tó ń fi yín ṣe yẹ̀yẹ́. Omi máa ń fẹ́ bọ́ lójú mi nítorí mo mọ̀ pé ìránṣẹ́ Ọlọ́run tó tọ́ ni yín. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ bá ti fìjà fún Ọlọ́run jà, kẹ́ fọwọ́ lẹ́rán. Kẹ́ wá wo ohun tọ́lọ́run fẹ́ ṣe. Kẹ́ wo ibi tọ́lọ́run fẹ́ gbé ọ̀rọ̀ yìí gbà. Tẹ́ bá ti ṣe nìyẹn bàbá. Tẹ́ bá ti ṣe nìyẹn. Ọmọ yín kó lọ ń fọ̀run kẹ́. Ó ló ṣe mistake. Àwùjọ tó lọ kì í ṣe àwùjọ tó yẹ kán ti bá ọmọ Ọlọ́run. Ìyẹn lásán yẹ kó bọkàn yín jẹ́. Ọmọ tẹ́ tọ́ nílànà ìgbàgbọ́. Ọmọ tẹ́ fọ̀rọ̀ Ọlọ́run tọ́. Ọmọ tó ń bá tẹ́jẹ́ pé ti jọ ń rìnrìn ìgbàgbọ́ láti kékeré. Ẹ wá wò àárín àwọn amugbó, àárín àwọn amudrug. Ó wá fi ìgbẹ̀yìn ayé ara ẹ̀ sí.
gbogbo àwọn ọ̀rẹ́ àárọ̀ yìí, gbogbo wọn ló sọ̀rọ̀ ọjọ́ tó kú káwọn ní kó má lọ ọ̀dọ̀ Naira Marley, káwọn máa ṣe gospel àwọn lọ. Wọ́n ní ẹ ti ń ra gbogbo irinṣẹ́ tẹ́ máa fi jọ kọrin. Wọ́n láwọn bá sọ̀rọ̀ kó dúró sí yín kẹjọ máa ṣe gospel music tẹ́ ẹ̀ ń ṣe. Ẹ wá wo ibi tọ́rọ̀ yìí já sí. Bàbá, èmi á rọ̀ yín ibi tá a bá dé. Ọlọ́pàá ti da kéèsì rú. Ọlọ́pàá ò rẹ́dì láti ṣòtítọ́ àtòdodo. Kẹ wá fìjà fọlọ́run jà, kẹ fọwọ́ lẹ́rán. Kẹ wá máa bá iṣẹ́ tọ́lọ́run gbé lé yín lọ́wọ́, kẹ máa bá lọ. Orin yín kẹ máa fi ṣe ìhìn rere gidi. Kẹ wá jẹ́ kí experience tọmọ yín kọ́lọ́run lò yín láti tọ́ àwọn ọ̀dọ́ sọ́nà. Kọ́lọ́run lò yín láti tún ẹbí ṣe. Iṣẹ́ ìránṣẹ́ yẹn ló yẹ kẹ gbé dání báyìí. Gbogbo ìtẹ́ gbé dání yìí ti le jù. Ó ti le jù. Mi ì bá yín wí o. Ṣùgbọ́n mò ń sọ fún yín ni. Ẹ jẹ́ kí Ọlọ́run tó rán yín iṣẹ́ kó jà fún yín. Wọ́n ní àwọn ọmọ òdì, wọ́n ní they are wiser, the children of the generation, they are wiser. In their own their own understanding. Wọ́n gbọ́n, eléte ni wọ́n. Àwọn ọmọ ìta eléte ni wọ́n. Ọmọ yín ló gbéra ẹ̀ lọ sáàárín àwọn ọmọ ọ̀tá. Àdúrà ló yẹ kẹ wá àwọn tó kù, àwọn àbúrò ẹ̀ tó fi sẹ́yìn, kẹ wá fà wọ́n mọ́ra, kẹ máa tọ́ wọn sọ́nà, kán kàwé wọn, kán yọrí gidi, kán nímọ̀, kán lóye. Ìlépa tó yẹ kẹ wá máa lé sìn nìyẹn, bí ìgbésí ayé wọn ṣe máa dà. Torí mo gbọ́ blogger kan, gbogbo èébú tó ń bu yín, ó dùn mí fún yín gan. Ọlọ́run náà á tù yín nú. Ẹ ní rírú ẹ̀ mọ́. Agbára Ọlọ́run á gbà ṣàkóso gbogbo. Agbára Ọlọ́run á gbà ṣàkóso gbogbo. Ẹ ní rírú ẹ̀ mọ́. Mo fẹ́ kẹ ka Bíbélì yín dáadáa, kẹ wá ṣàtúnṣe bàbá. Ẹ fìjà fọlọ́run jà, kẹ fọwọ́ lẹ́rán. Kẹ wá wo ohun tọ́lọ́run fẹ́ ṣe. Kẹ lè rí iṣẹ́ ìránṣẹ́ yín ṣe. Kẹ lè continue. Àwọn tọ́mọ yín lọ bá dòwò pọ̀ inú ayé gidi náà wà. Kẹ jẹ́ kí ohun ìyìn rere yín kó yí ayé wọn padà. Káwọn náà di tọ́lọ́run. Ọlọ́run á ràn yín lọ́wọ́ o bàbá. Ẹ béèrè fún ìmọ̀ àti òye látọ̀dọ̀ Ọlọ́run. Ẹ béèrè fún ìmọ̀ àti òye. Ọmọ yín ló mójú yín rí gbogbo ilé. Ká ní ó ti gbọ́ sí yín lẹ́nu ni kó ti kúrò láàárín àwọn tó lọ fira ẹ̀ sí. Kò ní rí báyìí. Ó dẹ̀ ti rí báyìí nìyẹn. Ẹ fìjà fọlọ́run jà. Ọlọ́run kó fọ̀run kẹ́ ẹ̀ ní rírú ẹ̀ mọ́. Àwọn tó kù wọ́n á yanjú. Wọ́n á yanjú lórúkọ Jésù. Àwọn tó ń pariwo ogún, ẹ fi wọ́n sílẹ̀. Kán máa kó gbogbo ogún lọ. Ẹni tó lógún dà? Ilé ayé ilé asán. Ilé ayé ilé asán. Ẹ̀yin lẹ kọ́ tálẹ̀ǹtì sára ọmọ yín tó fi rí tálẹ̀ǹtì lò tó fi kówó jọ. Gbogbo nǹkan tí olúkálùkù ń pọ́n lẹ́yìn asán ni. Ẹ tọrọ jẹ bàbá. Ọlọ́run ń ṣèyanu láyé yín. Ẹ fi wọ́n sílẹ̀. Kẹ fọwọ́ lẹ́rán. Kẹ wá wo ohun tọ́lọ́run fẹ́ ṣe. Kẹ̀kẹ́ jẹ́ kán lọ sin ọmọ yẹn. Gbogbo ariwo tó kù, ẹ fi yẹn sílẹ̀ fọlọ́run. Kọ́lọ́run jà fún yín. Kẹ dẹ̀ ṣọ́ra gidi. Bọ́mọ yín ṣe lọ tó kò ní jẹ́ ìpín yín. Ìpinnu òkùnkùn ò ní jọ lórí ayé yín. Agbára ọ̀tá ò ní ká yín. Àwọn ọmọ tó kù, ààbò Olúwa máa dájú lórí ayé wọn. Agbára Ọlọ́run. Ẹ fìjà fọlọ́run jà. Kẹ fọwọ́ lẹ́rán. Kẹ ṣọ́ra fún gbogbo ohun tó máa gbaṣẹ́ ìránṣẹ́ lọ́wọ́ yín. Kẹ ṣọ́ra fún. Ọlọ́run á ràn yín lọ́wọ́ bàbá. Ẹ̀yin ẹbí Wùnmí, bàbá Wùnmí, àgbàlẹ́jẹ́ o. Ẹ ṣe mistake bàbá o. Ká ní ẹ ti dìde pẹ̀lú bàbá Mohbad gẹ́gẹ́ bí abiyamọ tòótọ́. Ẹ ti jọ tún àárín àwọn ọmọ yìí ṣe pátápátá.
ẹ dẹ̀ ti jọ wá solution sáwọn tó ń bùlì ẹ̀ káàkiri. Èèyàn ní gbogbo wọn náà, èèyàn ní gbogbo wọn tó ń bùlì ẹ̀, kò sí tuntun lábẹ́ ọ̀run. Ẹ dẹ̀ mọ̀ wá Wùnmí pé ọmọ alágídí ni. Yes, gbogbo ẹ̀ la gbọ́ lórí social media. Ẹ mọ̀ wá ẹ̀. Pàtí bàbá ẹ̀ tí wá ń complain yẹn ló ti yẹ kẹ́ ẹ dìde sí bàbá ẹ̀ kẹ́ ẹ ti jọ wá solution. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Bàbá àgbà ni ẹ jẹ́. Àtúnṣe ṣì wà. Ó ṣe ni láàánú. Àwọn ọmọ wa lè máa ṣìwàhù, ṣùgbọ́n àwa òbí, ipa tó yẹ ká kó, tá a bá kó, òun ló fa gbogbo ohun tó wà níta yìí. Òun ló fà á. Àárín ẹ̀yin òbí ni nǹkan ti wọ́ wà ní gbogbo ẹ̀ ṣe rí báyìí. Àgbà lẹ jẹ́ o. Àgbà yín á dẹ̀ dalẹ̀. Bàbá, ó yẹ kẹ́ ẹ ṣàtúnṣe, ẹ jọ̀ọ́ o. Ẹ wà láyé. Ẹ wo ariwo lórí social media lọ́tùn lósì. Èèyàn kan só lè mọ̀ wá ọmọ yín. Kò sẹ́ni tó perfect. Gbogbo àwọn ọmọ yìí ní lọ́wọ́. Ṣùgbọ́n tóbi bá dìde mọ́ wọn, ọ̀rọ̀ ò ní já síbi tó já sí. Bàbá Wùnmí, àtúnṣe tó bá yẹ kẹ́ ẹ ṣe, ẹ jọ̀ọ́ ẹ lọ ṣe sà. Ẹ lọ ṣe, kò ì pẹ́ jù. Ẹ lọ ṣe. We can still settle all these things out of court. Bẹ́ẹ̀ni, ẹ lọ ṣàtúnṣe o. Ẹ jẹ́ ká fi bẹ̀rù Ọlọ́run ká fi gbélé ayé wa. Ká fi bẹ̀rù Ọlọ́run ká fi tọ́ ẹbí wa. Ká fi bẹ̀rù Ọlọ́run ká fi tún ayé àwọn ọmọ wa ṣe. Ẹ lọ ṣàtúnṣe sà. Ọlọ́run á ràn yín lọ́wọ́. Ẹ̀yin blogger social media, ẹ kú iṣẹ́ takuntakun. Ìgbà míì ọ̀nà téèyàn fi ń dá sọ́rọ̀ ẹbí, tóyétóyé ní o, tìmọ̀tìmọ̀ ní o. Nípa opportunity social media kò mean pé ká máa ṣe nǹkan, ká máa tún wá dá nǹkan rú sí. Some of you apply wisdom. It's painful. Ọmọ kan ṣàdédé kú báyẹn, kọ́ máa mọ bó ṣe pa. Ọlọ́pàá ló wà at fault. Gbàrà tí gbogbo yín jáde, ìgbé ọlọ́pàá ló yẹ kẹ́ máa ké pé ọlọ́pàá ẹ lọ ṣiṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe. Ẹ lọ wádìí bó ṣe yẹ kẹ́ ẹ wádìí. Ìwádìí yẹn wá dáadáa. Nǹkan tó yẹ kẹ́ ẹ kọ́kọ́ ṣe nìyẹn. Ìyábọ̀ Òjó, Ọlọ́run fẹ́ lò ẹ́ láti ṣàtúnṣe ohun gbogbo. Ṣùgbọ́n it's unfortunate you took side. Bẹ́ẹ̀ni. I don't know. Ìhà tó kọ sí bàbá Mohbad òun ni ò jẹ́ kí Ọlọ́run fẹ́ lò ẹ́ kó lò ẹ́ fún. Orí bàbá yẹn bí ẹni pé owó ló ń wá, gẹ́gẹ́ bí Wùnmí ṣe ń pariwo. It shouldn't be like that. Ká ní o súnmọ́ bàbá yẹn, kí ló burú? Kẹ́ pé gbogbo yín kóra yín sínú mọ́tò kẹ́ gbà Kòròdú lọ. What is the big deal in it? Kẹ́ wọlé tọ̀ bàbá yẹn, bàbá wa bá yín ṣe meeting ni. Àfikọ́rọ̀ ìrí báyìí. Torí Ọlọ́run ti gbé ẹ dìde. Ọ̀rẹ́ ọmọ ẹ ni Wùnmí. Kó wá lọ bá bàbá, kí lọ̀rọ̀ ṣe rí. Many things ti dàrú nú ẹbí yẹn. Kọ́mọ yẹn tó wá kú, wà wá mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀. Wà wá mọ̀ yìí pé it's beyond n tó ń rò. Ọlọ́run tó dẹ̀ fẹ́ lò ẹ́ bá ti lò ẹ́ dáadáa. Ẹ ti tún gbogbo nǹkan ṣe kó tó wá di rẹ́kẹrẹ́kẹ yìí. Torí mo rí pé Ọlọ́run fẹ́ lò ẹ́ níbẹ̀rẹ̀. I tried to get your own number too. I couldn't. But you rather took side. You cannot tell Baba not to talk. Baba has been pained. Kọ́mọ ẹ tó kú. Ó farabalẹ̀ kó gbọ́ kúlẹ̀kúlẹ̀ bí gbogbo ẹ ṣe bẹ̀rẹ̀. Kó lè mọ bó ṣe fẹ́ paná ẹ̀. Tó wà lẹ́yìn yẹn, because God could have used you. But o believe pé bàbá fẹ́ ṣe kinní pẹ̀lú Wùnmí ni láéláé. Bí tó ti ṣe mistake nìyẹn. Ó ta mí lára. Mo wá nọ́mbà ẹ̀ sí kí n bá ẹ sọ̀rọ̀. Ṣùgbọ́n mi ò rí. Ìrẹ́ tó máa fún mi ní direct contact sí ẹ.
wá dẹ̀ tó wá ń take side wá ń support ìyá Mohbad ọjọ́ kan tó gbọ́ ló statement àpánu Mohbad má dẹ̀ ṣe ẹ́ o. Ògo bàbá ló pọ̀ sára Mohbad, bẹ́ẹ̀ ni ògo bàbá ló pọ̀ sára Mohbad tí Mohbad fi rógo lò. Iyì tẹ́ fẹ́ fún Mohbad ó yẹ kẹ́ fún bàbá ẹ̀. Bàbá ẹ̀ ṣì wà láyé, ẹ lọ síbi tẹ́ ti fẹ́ ra coffin, ẹ lẹ fẹ́ ra gold coffin ẹ̀ ń rẹ́rìn yẹn ṣe ẹnì kankan ní òde lọ bá bàbá yẹn. You were saying it on that day pé bí bàbá fẹ́ bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọ́n mọ bó ṣe lè bá ẹ sọ̀rọ̀. You look down on that man. Bàbá yìí is a man of himself. Nàìjíríà ló ṣẹlẹ̀ sí bàbá. Bàbá is a carpenter, ó ń kan ilé, ó ṣe gbogbo ẹ̀. Ó ní iṣẹ́ gidi lọ́wọ́, ṣùgbọ́n ìlú tá a wà, ìlú tó ń gbẹ̀bí fáláre tó ń gbàre fẹ́lẹ́bí ni. Bàbá yẹn dúró tán, ó dẹ̀ ń kọrin kiri churches. Òun ló pọ̀ ògo sára Mohbad. Iyì tẹ́ fẹ́ fún Mohbad ó yẹ kẹ́ fún bàbá ẹ̀. Kẹ́ lọ bá bàbá yẹn lé ẹ̀, kì í ṣe pé kò máa ní bàbá bó ṣe fẹ́ bá ẹ sọ̀rọ̀ kó pè ẹ́ lórí fóònù. Ìjọ́ tí mo gbọ́ I thought it too rude. I thought it too rude to that baba. Recognize bàbá yẹn, recognize ẹ̀. Ká ní ẹ ti recognize bàbá yẹn láti ilẹ̀ fún níyì tó yẹ kẹ́ fún, ọ̀rọ̀ ò ní rí yànkànyànkàn báyìí torí Ọlọ́run fẹ́ lò ẹ́ láti túnṣe, but you rather took side with Wunmi. Wunmi lived a wayward life, a careless life. Yes, Wunmi did not live a wife material. Gbà t'Ọlọ́run dẹ̀ gbé ẹ dìde gẹ́gẹ́ bí ìyá, ó yẹ kó tọ́ sọ́nà dáadáa kí nǹkan lè dáa. Gbogbo yín àyè ṣì wà fàtúnṣe o. Ó kàn dùn mí pé àwọn èèyàn ò dá sí bó ṣe yẹ kán dá sí ní gbogbo ẹ̀ fi rí báyìí. Ọmọ tó yẹ kí gbogbo yín tọ́ sọ́nà kẹ́ báwí ni Wunmi. Bẹ́ẹ̀ ni kò ṣe iṣẹ́ ìyàwó gidi pẹ̀lú ọkọ ẹ̀. Ṣùgbọ́n ọmọdé ṣì ni, ibi tó ṣì ń lọ jìn. Gbogbo yín bá parapọ̀ tẹ́ báwí tẹ́ tọ́ sọ́nà. Tẹ́ dẹ̀ show enough sympathy fún bàbá yẹn, nǹkan ò ní rí báyìí. But all of you were relegating that baba, looking down on him. Ẹni ẹ̀yẹ ni bàbá yẹn toró níṣẹ́ gidi lọ́wọ́. Iye income tó rí ló fi tọ́ àwọn ọmọ ẹ̀. Ọ̀rọ̀ Nàìjíríà ló ṣẹlẹ̀ sáyé bàbá yẹn, kì í ṣe bàbá tí ò níṣẹ́ lọ́wọ́. Ṣùgbọ́n yín wá ń fojú poor man wò ó. Nàìjíríà ló ṣẹlẹ̀ sí. Ó níṣẹ́ gidi, very hard working. Iṣẹ́ yìí dẹ̀ lọ́mọ ẹ̀ ṣe títí ó fi wá take over orin yìí pátápátá. Ògo bàbá ló pọ̀ sára ọmọ yẹn. But gbogbo yín recognize bàbá yẹn, kàkún èèyàn. Ọlọ́run ṣe lè ṣàtúnṣe ṣàkọtẹ́mí mọ́ ni torí Ọlọ́run ìràpadà lọ́lọ́run wà, Ọlọ́run àánú dẹ̀ ni. Bí gbogbo yín tẹ́ bá parapọ̀ tẹ́ lọ ṣe meeting bó ṣe yẹ kẹ́ ṣe, àtúnṣe á wà. Kẹ̀dẹ̀ bá Wunmi wí, káyé ẹ̀ lè dá, kọ́lá ẹ̀ lè dá. Bẹ́ ṣe ń ṣe yìí kọ́ ló yẹ kẹ́ ṣe. Kò burú o. Ó kà mí, it is well. Ìtara ló ń ṣe mí ni mo fi sọ̀rọ̀ síta báyìí. Àtúnṣe lèmi fẹ́ kí gbogbo yín wọ́nà àti ṣe. Kẹ́ fi orí fún ẹni tó rí yẹ fún, kẹ̀dẹ̀ fọlá fẹ́ni tó yọ ọlá yẹ fún. Owó kọ́ ni gbogbo nǹkan o. Ọrọ̀ ayé kọ́ ni gbogbo nǹkan. Ìbẹ̀rù Ọlọ́run ó ní gbogbo nǹkan. Ọlọ́run á bá wa tún gbogbo ẹ̀ ṣe. Á tọ́ olúkálùkù sọ́nà. Agbára Ọlọ́run. Tẹ́ bá wọlé tẹ́ ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe. Ọ̀rọ̀ á kúrò lórí social media. Ọ̀rọ̀ á kúrò lórí public. Ọlọ́pàá ti bà gbogbo ọ̀rọ̀ jẹ́. Kẹ́ padà sílé, kẹ́ wá lọ ṣàtúnṣe. Ọ̀rọ̀ á ran gbogbo yín lọ́wọ́ o. Á tún ẹbí yín ṣe o. Á táyé yín ṣe. Ọ̀run á bá wa dá sọ́rọ̀ ayé àwọn ọmọ yìí o. Á tún ayé gbogbo wọn ṣe. Wọ́n á mọ Ọlọ́run o. Wọ́n á ṣèfẹ́ Ọlọ́run o. Nàìjíríà á dá o. Ọlọ́pàá wa, Ọlọ́run á bá wa tún wọn ṣe o. Lórúkọ Jésù ti sú ẹ ló. Kò burú. Ọkàn ní kí n fi ohùn mi sí gbogbo ohun tó ń lọ yìí nítorí everything tó ṣẹlẹ̀ ni mo láti day one ni mo ń follow. Ni mo gbọ́ oríṣiríṣi lórí social media. Ó ní mo mọ bí tọ̀rọ̀ ṣe jẹ́. Ọlọ́run á bá wa tún gbogbo ẹ̀ ṣe lágbára Ọlọ́run. It is well.